àti gbogbo ẹ̀yin artist pátápátá tó ń bẹ bí. Ẹ̀yin ni wákà ni wákà, ẹ̀yin akọrin fọ́gbà, ẹ̀yin akọrin ní Muhammad. Ara yín pàtàkì ní Rúkàyà jẹ́ gbogbo táyìlì òkì ìyàtò lórí ìfà òdúpẹ́. Nàfísà àjọkẹ́ ayé kí kẹlọ́mọdé ẹ̀mí Akíọ́lá ìyàwó ìlọ́pọ̀ púpọ̀ pẹpẹpẹ. Ẹ fún mi lórúkọ everybody wà sí wẹ́ẹ̀dẹ̀ ooo. Ajájẹ nílá aláṣẹ Bọ́lá Gold nílùú Ìlọrin àdékò ẹ̀kọ́ àdúró tì. Aládìyàkú ni ara ọkọ mi, ojúlárí. Láti ìlú Abidjan títí lọ sí Paris àìlò ara ọkọ mi okú àdúró tì. Gbogbo ẹgbẹ́ ajé pátápátá, ajé pàwọ́ sùn, ajé pàwọ́ jí. Látọ̀rí vice ẹgbẹ́ ìyọ̀dá adé ọjọ́ra. Látọ̀rí olórí ẹgbẹ́ láláìsí bí ọ̀la àmásì àti rí ọ̀gá àti gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ àdúró tì ó. Gbogbo silent short team TSST Amadu ní Bàbá President Aláwìyé Wàsíù Ọmọsọ̀dí Bàbá Wákà Amadu ní Bàbá Aláàjì Bọ́lájí Bello Dámilọ́lá ẹ̀sìn Òfàdéláyè Aláàjì Kàmọ́lù ní Ayélóyún Ridwan ọmọdé Sùnwó Aláàjì Abdullahi Ojúlárí Aláàjì Ibrahim Labaika Rúkàyà ní Bàbá olè ẹ̀kọ́ àdúró tì lórí ọ̀sálàtù èmi ọmọ alálù káàríkà Ájì Hasan olórí ilé àti Sàùtì Arẹwà Sẹ́ríkì Wákà Aláàjì MTN bí icon Ájì Jibril Olúborí gold ẹ̀kọ́ àdúró tì ó. Mo ti mú lórí Sáídà Jàbárí yá mi Alájà Fátímà àti gbogbo ẹ̀yin sister in love Àjàmọ̀ Òdìdọ́tù wọ́n bí láì Ájà Àmìnà ọmọ táyé bí Àmìnà òun kúkúrú tó pẹ̀lú kúkúrú ránṣẹ́ ó bẹ̀ kí gbàgbà ìyá mi dáadáa. Alóyinló àìgbò. Rúkàyà ní Bàbá àṣìlú ní Rúkàyà. Ọlágọ́sù ọ̀rọ̀ ní Adé, okú àdúró tì ó. Àná gbogbo nákò, bí mo ṣe ń bọ́ lọ́wọ́, àná owó ẹni wẹ́rẹ́. Àdúró tì ó. Ọ̀túnba Mósè wọ́n ìdílé ọmọ Fáṣọlá ìdí òwe ni mo ṣe Bẹ̀rẹ̀ Sáńkò Yẹ̀kínì speaking Zobo pẹ̀lú dínà ẹ̀kú àdúró tì ó. Ògèdè alága ẹ̀yẹ ooo ògèdè ọ̀gádé alága ẹ̀yẹ. Ọlọ́run Muhammed ìwọ ní bá dáwọ́ bọ́ ọ̀kan gbogbo ìjọba nínú rẹ̀ wọ́n máa ṣe ọmọ rẹ̀ a máa rí ẹ wá a máa wọ́n láyé yẹ oníkì dúpẹ́. Ìrètí wọn náà kò ní í ṣe kò ní yẹ̀ lọ́la lọ́wọ́ ọba ọgbà dúró tì ó. Gbogbo planning committee látòrí Mọ́gájì Ọlá CEO Islanders Event and Parties only chairman planning committee.
Kẹ́mi Kórèdé Vice Chairman Planning Committee Abiodun Christiana Adébárè CEO EU Concept Event and Services ọ̀gá Ajẹ́páwà Kálítù ọ̀gá ẹ̀mí àdòdìyẹ olóríire Music World Concept Ajá Mẹ́ríà Adéọlá Rẹ̀yà Kiddies Afọláṣadé Ajíwòye CEO Unique Kiddies.NG Badikis Ọmọbáyọ̀ Kádírì CEO Binis Bites Jíjẹ́ lọ́wọ́ Adéyẹmí Àríkẹ́ Òkè Concept Lọ́wọ́ Òkè Ọlọ́pàá Amáyọ̀ Ìgbẹ́kígbẹ́. Pẹ̀lú Mojísọ́lá. Mojísọ́lá African Foods. Ojú ọjọ́ ńlá, okú àdúró tì, ilé tí wọ́n náà dé, ilé ńláńlá, táyé tí yọ̀nà. Abdulkarim Abíọ́dún Habib CEO Post Fry and Brews Collection. Ògùndẹ̀rọ̀ Bat Adéjọkẹ́ CEO Chosen Event Solution Event Planner. Dayọ̀ Àdùfẹ́ Amúsàlì Tèmi Dayọ̀ CEO Amsaba Production Okú àdúró tì ó. Bega Kiddies World Ayọ̀adé Olúwàfẹ́ràn ní Bùsáyọ̀. Àwọn alájú kòkó mọ́ ìrètí iná èyí tó ti dé. Ayé òní kan gbọ́gbọ́ yín lọ́wọ́. Àdúrà gbogbo wa máa bà. Alájà bá ti ìwọ̀ta ní Rúkàyà ní máa ń dúpẹ́ o. Olówó bá ti mọ̀ ní tú mi. Àmìlà gbogbo obìnrin. Aṣíwájú bá ti mọ̀ abiyamọ bọjá pọ̀rọ̀pọ̀rọ̀. Ẹ̀kọ́ àdúrà ti Rúkàyà Aláwí o. Àìdí àgbèrè ìbòlè bá ń dúpẹ́. Ẹ wá jẹ́ àkàsíwájú. Pápádà lẹ́yìn ní ìrọ̀bí Ọlọ́run. Pápádà lẹ́yìn ní ìrọ̀bí Ọlọ́run. Wọ́n bá ní tí rẹ̀ máa wù ara bá ń bí. Ìwọ náà fi túbú káyà kó fi tọrọ. Ọlọ́run ọmọ ẹlẹ́tì báyọ̀ yẹ gbogbo tó ń tẹpá mọ́ṣẹ́. Àdúrà àgbà ọmọ nígbò oṣù òwe ẹsẹ̀ ẹ̀jẹ̀ ṣiṣẹ́. O lè jókòó sínú ilé. Ọmọ àṣàdúrà rẹ̀ pẹ́tẹ́. O sì fẹ́ kí lẹ́tí náà yẹn wọ́n bá yẹ nínú ilé bàbá ńlá àárọ̀. Gbogbo ọmọ ṣiṣẹ́. Ọlọ́run ọba yìí bá yọ owó jọ. Ilé ayọ̀ ni tí wọ́n máa ń jẹ́ owó làárọ̀ lọ́wọ́ náà àràbà gbé. Ọ̀rọ̀ ẹ tó bẹ́ẹ̀, ó bá kó owó náwó. Amadi Alábíyé kì í ṣe gbogbo ọkùnrin. Lẹ́ẹ̀kan sí ìfowópamọ́ sọ, wọ́n máa ń gbàdúrà pé ìyàwó Adóhùn kó ṣoríire ní ìkan máa mú lọ lọ́wọ́ lójoojúmọ́ kó máa fi sábẹ́ pílò kó máa sunkún bèrè owó ata owó yàtọ̀ owó rẹ̀ sí i. Àwọn ọkùnrin ọ̀gbẹ́ ni wọ́n yẹ bí mo ṣe ń sọ nínú ìbálòlẹ̀ ẹ̀ fọlá àgbà àgbẹ̀lẹ̀ sí ìsúrí ojú gbogbo wa dédé báwo lè mọ àgbo ṣe wò ní ìlú oṣù. Alájọbí lẹ́kùn báwo lè mọ àgbo ṣe láti gidi nìyẹn láti mọ ṣe rí rí ààyè ṣe ọmọ nìyẹn ò káàró ètò ìgbéni. Àbílẹ̀ fíìsì nínú lọ́wọ́.
wà tó ti ìgbà òdòdó ẹ má jẹ abẹ ẹjẹ àlùbáríkà gbogbo bàtà